yóò bá ti lọ láti ilé ìgbìmọ̀ aṣòfin àti ìgbìmọ̀ arúfin ń lọ Ọlọ́run má ti bẹ̀rẹ̀ dénú yàrá wọn kí bàbá Bọ́lá Tinubu kò bá tètè iṣẹ́ yẹn ràn pé kó là pín orílẹ̀-èdè kan èsì wọn lè ṣe kó wọn fi tu orílẹ̀-èdè yìí tó lè fi tó house of rep house of kínní kan wọn máa sáré ìdájọ́ olóòrùn sọ fún mi pé ó pẹ́. tó ọmọ Nàìjíríà ọ̀rọ̀ eléyìí mà ti dójú ẹ̀ ó kọjá bẹ́ẹ̀ ẹ wò eléyìí tí mo tún gbé wá lónìí tún lágbára díẹ̀ invisible kùkùté prophet IKP bàbá máa sunkún mọ́ bàbá tún sọ àsọtẹ́lẹ̀ eléyìí ó tún lágbára jù lórí orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn orílẹ̀-èdè tó kù tí wọ́n jọ ń jìjàgbara bẹ́ẹ̀ ni tí wọ́n ń jà kìtìkìtì orílẹ̀-èdè Yorùbá pàápàá jùlọ tí wọ́n sọ pé àwọn ń lọ tá a sọ pé à ń lọ bàbá sọ àwọn àṣírí ńláńlá o wípé ká má ríro kí ni ká má ríro ń bẹ̀ ẹ máa gbọ́ gbogbo ẹ̀ lórí ètò bàbá ní orílẹ̀-èdè Yorùbá ti lọ àmọ́ kí Tinubu má ríro bàbá wá dárúkọ àwọn èèyàn kọ̀ọ̀kan wípé ìdájọ́ Ọlọ́run ó ṣẹlẹ̀ lórí wọn láìpẹ́ yìí kódà ni wọ́n fún wa lọ́jọ́ ọ gbọ́dọ̀ farabalẹ̀ gbọ́ fídíò yìí dáadáa ẹ wò ó ẹni bá fẹ́ wo fídíò yẹn jọ ọmọ ọ̀rọ̀ yìí ẹ farabalẹ̀ mọ̀ pé bàbá àgbàlagbà ni wọ́n bàbá tó ti lé ní 80 years bàbá ní ká kọ sílẹ̀ ká korúkọ àwọn sí ìran táwọn ń sọ yìí àwọn tí ìdájọ́ dé lórí gbogbo àwọn ìran báyìí lágbájá tẹ̀mẹ̀dò ṣùgbọ́n tẹ́ ẹ bá ń dá òtù tí ọjọ́ yín lójú wọ́n ní ẹ kọ́lẹ̀ kẹ́ forúkọ àwọn tí tó bá tásìkò yẹn tí ó bá rí bẹ́ẹ̀ ẹ sì mọ̀ pé yín àgbà yín Yorùbá lẹ́bọ̀ lẹ́ní tí ògùn ẹni bá dáni lójú àfi gbárí ni bàbá fi ń gbárí pé ọba ẹ̀rí ló ń sọ̀rọ̀ ohun tó lùwà ní kó wọ́n sọ fún ìran Yorùbá rèé pàápàá orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ Bọ́lá Ahmed Tinubu àtàwọn tí wọ́n jọ ń ṣèjọba dórí gbogbo àwọn lọ́balọ́ba ńlẹ̀ Yorùbá bàbá òṣè àìdárúkọ bàbá wa Ọbásanjọ́ Ṣẹ́gun Àrẹ̀mú Ámósù àtàwọn gómìnà ọmọ Yorùbá bàbá wa sọ àṣírí kan pé Olúwa ní kí àwọn sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ibikíbi tí Fúlàní bá ti pààyàn ẹ gbé òkú ẹ lọ jù ú síwájú ilé kábíyèsí ṣé ẹ sì mọ̀ pé mi a máa sọ lórí ètò mi tẹ́lẹ̀ pé èmi ò tiẹ̀ mọ̀ pọ́nà tọ́lọ́wọ́n gbà yọ nìyí èmi ní kẹ́ ẹ lọ bá kábíyèsí ni pé bàbá ṣé àwọn Fúlàní lóòótọ́ lẹ ti gba owó ẹ̀mí wa ni tí ìṣẹ̀lẹ̀ bá ti ṣẹlẹ̀ lọ bàbá wa sọ oríṣiríṣi àwọn àṣírí nǹkan tọ́lọ́run ní kí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ó ṣe kí Bánjí Akíntóyè kí wọ́n gbèsè tó yẹ kí wọ́n gbé lásìkò yìí àti gbèsè tí gbogbo àwọn lọ́balọ́ba yẹ kí wọ́n gbé débi gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá pátápátá tíjọba Tinubu bá wá kọ̀ tó lóun ò já lọ tí United Nations kọ̀ tí wọn ò dìde ogun nǹkan báyìí ó ṣẹlẹ̀ nígbà tí a fọ̀rọ̀ wá bàbá yìí lẹ́nu wò láàrin wákàtí lẹ́yìn tí bàbá yìí sọ̀rọ̀ tán ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tó jẹ́ wípé nínú ètò tí ń bọ̀ lẹ́gbọ́ tí mo fi mọ̀ pé ọ̀rọ̀ bàbá yìí asọ̀rọ̀ṣẹ́ tí kì í sọ̀rọ̀ dànù ní gẹ́gẹ́ bí wòlíì nínú ìran tá a wà yìí ẹ wo ẹ já sáré lọ ẹ lọ gbọ́ níwọ̀nba ìṣẹ́jú díẹ̀ ẹ dákun ẹ bá mi ṣíà ẹ kọ́mẹ̀ntì ẹ láìkì ẹ jọ̀ọ́ ẹ wá pe bàbá sórí àwọn lórí ìbéèrè tẹ́ ẹ bá fẹ́ béèrè tàbí ìṣòro kan ló bá ń kojú yín ẹ láǹfààní àti bá bàbá sọ̀rọ̀ lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tá a fi sójú ìwòran yín yìí òun ní kẹ́ ẹ pé bàbá débi àǹfààní anniversary tí wọ́n fẹ́ ṣe láìpẹ́ yìí nínú ọ̀sẹ̀ tí a máa mú yìí ní ó bẹ̀rẹ̀ ọjọ́ kìíní oṣù kẹsàn-án ìyẹn next week Sunday ní ó wáyé gangan ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá kẹ́ ẹ bá bàbá sọ̀rọ̀ ẹ wò ẹ ní kí wọ́n gbàdúrà fún yín kí wọ́n fi owó orí kí wọ́n gbàdúrà fún wọn tó ò bá wọmọ tó ò tí ì rọmọ bí
ìwọ tó ń wọkọ̀ tó ń wáyà, ìwọ tó ń wáwé ìgbélùú, ìwọ tó fẹ́ tíráfù lọ ìlú òyìnbó, ó fẹ́ japa lọ́nà tó tọ́ ni, ẹ fẹ́ kó lórílẹ̀-èdè burúkú yìí, ẹ pé bàbá kí wọ́n bá yín gbàdúrà sọ́lọ́run, yóò sì rí bẹ́ẹ̀. Ẹ má jẹ́ ń fa àkókò yín, ọ̀yá ẹnì sórí bẹ́ẹ̀, ẹ bá ń fohùn sí nínú ilé, ẹ jẹ́ kí wọ́n gbọ́ ọ̀rọ̀ lẹ́nu invisible kùkùté prophet bàbá aládùúrà ìtàróbí James aka bàbá Masunkúnmọ́. Ọ̀yá tó, ẹ má jẹ́ ń gbà yín lásìkò, ẹ jẹ́ ń sáré lọ sọ́dọ̀ bàbá wa. Bàbá ẹ kú déédé àsìkò yìí. ẹ máa kú sinmi òní o, ẹ̀mí á ṣọ̀pọ̀ rẹ̀ o. Àmín. Tó bàbá, a tún ní á wá lónìí, ẹ tún rí wa lẹ́ẹ̀kan sí. Ó yà mí lẹ́nu o. Gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí, epo wọn, kò sóúnjẹ, kò sáàbò lórí ẹ̀mí àti dúkìá látúntò. Ẹ ti sọ tẹ́lẹ̀ ní ṣáájú wípé wọ́n ti pín orílẹ̀‐èdè nínú àwọn ọ̀rọ̀ àkọ́kọ́ tẹ́ ẹ kọ́kọ́ sọ. Ẹ dẹ̀ kìlọ̀ fún wọn pé tó kó má bàa dìjà mọ́ o, kí wọ́n má pààyàn lásìkò protest. Wọ́n pa èèyàn. Wọ́n pa ẹni àmì òróró. Wọ́n pa ẹni àmì òróró. Ìjì sì ń jà lọ́wọ́lọ́wọ́. Tó lẹ́yìn ìjì yìí bàbá, kí ló máa ṣẹlẹ̀ báyìí? Ẹ ṣé olóòtú, mo kí gbogbo ẹ̀yin èèyàn, mo kí n pé a kú ìsinmi òní. Mi ò mọ̀ pé tún máa débi lénìí. A gbọ́dọ̀. Ohun tí Olúwa sọ fún mi láti bí ìjẹta ni ìdájọ́ Ọlọ́run. Ìdájọ́ Ọlọ́run. Ìdájọ́ Ọlọ́run. Lórí àwọn wo? Lórí Nàìjíríà yìí náà ni. Bẹ̀rẹ̀ látòrí àwọn kánsẹ́lọ̀. Látòrí kánsẹ́lọ̀ agbègbè. Kánsẹ́lọ̀ agbègbè. Wọ ìjọba ọdún 4 sẹ́yìn. Tí dórí ìjọba Ọbásanjọ́. Ẹ ní sùúrù bàbá. Ìjọba ọdún 4, ìjọba Ọbásanjọ́ ti lé ní. A ní títí dé ìjọba Ọbásanjọ́. A jẹ́ pé ìjọba democracy láti 1989 ni ìdájọ́ ti bẹ̀rẹ̀ yẹn. Gbogbo ẹjọ́ ọgbà Olúwa lòun ti gbé síwájú. Kò sí sẹ́ni tó lè dá òun dúró. Gẹ́gẹ́ bí Olúwa ti sọ fún mi, bàbá Masunkúnmọ́ ọba ẹ̀rí. Títí látòrí kánsẹ́lọ̀. Títí dórí president. Mo sì ráwọn òkú àti alààyè àtẹni tó ti kú nù wọn. Ó máa gba ìdájọ́. Ọmọ tó ń gbé pamọ́. Tí wọ́n ń ṣe ọmọ lọ́mọ ṣíbàṣíbà. Ìdájọ́ ti dé fún wọn. Ìdájọ́ ti dé. Ẹni máa sáré nù wọ́n máa sáré. Pé wọ́n á sáré. Ọ̀rí mo sọ tẹ́lẹ̀ mí ọba mi ẹni ìdágbére kó tó lọ. Tí ó mú eré gidi. Àrí kéré kó bá téré ń robìnrin sáré kó ń fọ́ dọ́yàn mọ́. Kéré bá téré iṣẹ́ obìnrin máa sáré kí ní àyà rẹ̀ máa sáré lọ́tọ̀. Tí ó máa lè mú. Tí ò tẹ̀lé. Kọ́ ẹni ríbi lé mú. Ìtẹ̀ lè lè mú. Ìdájọ́ ti dé. Ìdájọ́ ti dé. Mo ń kìlọ̀ bàbá wa, ẹ̀gbọ́n wa, ọ̀rẹ́ wa. Ǹjẹ́ Ọlọ́run rán Bọ́lá Tinubu láṣẹ rè pé kó gba Yorùbá lóko ẹrú. Kólíkálùkù máa lọ. Nílò ara ẹ̀. Bá wa ṣùgbọ́n ṣé Fáráò gbà? Kò gbà o. Fáráò gbà. Ọ̀rọ̀ yìí kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn. Ọ̀rọ̀ ìṣẹ̀dá Ọlọ́run ni. Ìṣẹ̀dá Ọlọ́run ni. Ọlọ́run tẹ́ ẹ̀ sọ mí. Ọ̀rọ̀ Ọlọ́run sọ mí ó ṣọ̀rọ̀ kékeré o. Ẹ máa sọ fún wọn kí wọ́n máa gbọ́, àwọn náà ń gbọ́ yìí. Ọlọ́run kan bá ti pààyàn nílùú kan. Àwọn bóyá àwọn ọba kò mọ̀ ní wọ́n máa gbókù. Ọlọ́run sọ fún pé kí wọ́n máa gbókù ẹ̀rọ síwájú ilé ọba. Pétò kábíyèsí ẹ ti pẹ́ràn o. Ẹran rèé o.
kọ́ọ̀bá ọba ń fojú rókù àwọn ẹmẹ̀wà ẹ̀ wọ́n á rí i pé ẹran ti wà níwájú ta láì ṣọdún iléyá láì ṣọdún kérésìmesì. ẹ má gbókù fúnra yín, ẹ má gbé lọlé ọlọ́run, ẹ má gbé lọlé ọlọ́ọ̀ba. kọ́ọ̀bá náà bí ọba rí kan ya fọ́tò rẹ̀ lọ pé ẹran ti wà níwájú ilé. pé kí kábíyèsí máa jẹ kó wá jẹran. ọ̀rẹ́ bó máa jẹ sísun ó jẹ sísun. yóò tún jẹ bíbọ̀ náà. á jẹ dídín. ṣe bóun ó jọba lé lórí wa. ìdájọ́ ti dé o. kí bàbá Bọ́lá Tinubu kò bá tètè iṣẹ́ yẹn ràn pé kó là pín orílẹ̀-èdè ràn. èsì wọn lè ṣe kó wọn fi tu orílẹ̀-èdè yìí tó lè fi tó. kò sí ohun tó lè ṣe sí tó lè tó. àwọn kọ́sítọ̀mù hàn mú ráìsì ní bọ́dà wọ́n lé wọn wájú takiri. wọ́n wá ń ká wọn mọ́nú ṣọ́ọ̀bù. wọ́n ń ká wọn mọ́nú ṣọ́ọ̀bù. ṣé kò sí kọ́sítọ̀mù ní ojú títì. wọ́n wà àwọn ti gbowó ni. ẹ̀dá ìdájọ́ ti dé. tó bàbá ẹ̀rù ń bà mí torí àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí. ẹ ní ìdájọ́ ẹ sì ní látòrí kánsẹ́lọ̀ Ọbásanjọ́. báwo lọ́lọ́run ti sọ pé òun fẹ́ dájọ́ òun ṣe ìdájọ́ pé kéèyàn kàn lọ kóòtù àbí báwo ni. ṣé Ọlọ́run ní kóòtù? Ọlọ́run kò ní kóòtù. kọ́mọdé ìdẹ̀ ń wí. láti ilé ìgbìmọ̀ aṣòfin àti ìgbìmọ̀ arúfin ń lọ Ọlọ́run má ti bẹ̀rẹ̀ dénú yàrá wọn. ẹ̀rù wọn ṣe ní jìbìtì náà. ọ̀rí ọba ìbájòdì jẹ̀sọ̀ à ń sá kàbàkàbà à ń sọ̀fùrà ìwà à ń sọ̀fù kínní kan wọ́n máa sáré ìdájọ́ Olúwa sọ fún mi pé ó pẹ́. kò lè pẹ́ mọ́. ìdájọ́ ti wà nílẹ̀kẹ̀. ìgbé àwọn ọmọ orílẹ̀-èdè sí dọ́dọ̀ Ọlọ́run. ẹ̀yin ìwà lókè ìgbé àwọn orílẹ̀-èdè ti dọ́dọ̀ Ọlọ́run o. ìyà yìí tó Olúwa sì bójú wọlẹ̀ láti ọ̀run wá láti wò bẹ́ẹ̀ nìkan wà tó yeye tó sì ń wá Ọlọ́run. gbogbo ilẹ̀ ń jẹun yìí kò sépo ilẹ̀ tó ń ṣàn ilẹ̀ yìí ń ṣàn fún wàrà àti fóyìn. ọwọ́ àti ń ṣàn. ẹ wá sọ́dà ṣálẹ̀. ìyẹn gí ló kún lọ́dà báyìí. bámúbámú rẹ̀ yóò iná ó ti déwájú Ọlọ́run. ẹ̀mí àwọn ebi ò pààyàn kú ló ti bẹ̀rẹ̀. ìjọba yìí ní ayé lára Ọlọ́run lóhùn ti pín orílẹ̀-èdè yìí. sọgbọ́n yẹn máa dá sí. rọgbọ́n dáhùn. kò sí Olúwa kò sẹ́bẹ̀ tẹ́ lè bẹ́ òun ló sọ fẹ́mi bàbá má sọ kú mọ́. kò sẹ́bẹ̀. kò sí ẹ̀bẹ̀. bàbá wọ́n dáhùn. wọ́n á sá eré gbogbo àwọn aríjẹ́ líwí màdàrú àsáré. kábàkábà. àkúrò à ń sáré kóbókóbó. Olúwarẹ̀ wí bá mi o. àmọ́ irú ìdájọ́ ṣé bí ikú ni àbí kí wọ́n máa ya wèrè. olóòtú ara ẹ̀ bá wọn alágbẹ̀dẹ rò ń fi ní rọ. ara ẹ̀ bá wọn alágbẹ̀dẹ rò ń fi ní rọ. ìdájọ́ ìbáwọ́ Ọlọ́run rò máa ṣe wọn. ṣẹ́rẹ́ ní bá kú Ọlọ́run bò láṣìírí wà. bẹ́ẹ̀ni. ẹ mọ̀ pé Ọlọ́run máa ń fi kú bòyàn láṣìírí. bẹ́ẹ̀ni. ọ̀rẹ́ iná Ọlọ́run bá pa lójú ọfà nú wọn Ọlọ́run bò láṣìírí. ó bò láṣìírí ni. tọ́jà kó kúrú kú kánsà. kánsà yìí wò. náà èmi sọ pé tó bó jẹ́ kú lọ́gbàlọ́gbà. àti irú ikú yòówù tí ìbá àti ikú ààrẹ Ọlọ́run fi bò láṣìírí ni. ṣebí Ọlọ́run rè ní gbogbo ẹ̀ lọ́wọ́. ní jìbìtì ìkókó ọbẹ̀ wọn ó dọ̀pọ̀lọ́. èéṣin ò jẹ́ kán sí mi. bẹ́ẹ̀ni. ìlérò rò ń kọ́. orí
Ọlọ́run fẹ́ dájọ́ ìwọ ṣé kóòtù náà ń lọ lè sí lọ́ọ̀yà Ọlọ́run. Bóyá wọn pe Gani Fáwẹ́hìnmí. Àrí Gani Fáwẹ́hìnmí àwọn ètò ìtọ́nà rẹ jẹ́ ìdájọ́ Ọlọ́run. Ọba wọn kan pé Gani dáhùn. Ìbọn nìyí ò kò lọ ọbẹ̀ àtàwọn OPC. Lọ́wájú Ọlọ́run ó tí ì rò OPC kú. Ṣọ́gẹ̀dẹ̀ orílẹ̀-èdè yìí ń bàjẹ́ kan ló ń pọ́n. Ṣùgbọ́n Olúwa sọ fẹ́mi bàbá má sọkún mọ́. Pé ìdájọ́ òun ti dé o. Ṣe pé ó sì jìn. Bàbá wọn ni wọ́n fẹ́ ta Nàìjíríà. Ṣé ìṣara ìdájọ́ náà ni? Àríkàn tàákẹ́. Ṣèbọn táwọn lọ́balọ́ba wa ilẹ̀ Yorùbá mọ̀. Àwọn tó tọba Yorùbá. Wọ́n máa tọba Yorùbá. Kán bá kọ̀ọ̀kan bá sóòótọ́. Àwọn tá a lé Bọ́lá Tinubu náà. Àyẹn ti ẹ̀pọ̀ property yẹn pọ̀. Gbajabiamila àti gbogbo àwọn ẹlẹgbẹ́ wọn máa ta. Àtàwọn pásítọ̀ àtàwọn ìránṣẹ́ Ọlọ́run yìí kọ̀ọ̀kan kò sọ òótọ́. Kán fi gbogbo ọdún kọ́lékúnlé. Tí wọn ò sì sòdodo. Tí wọn ò sọ òdodo. Wọ́n túbú rẹ̀gẹ̀dẹ̀. Wọ́n kàn máa sanwó ilé ìjọba ọ̀run. Mọ̀lúkútù pẹ́pẹ́ ìyàwó lóyún ọ̀dẹ̀ ògbọ́kọ. Mi ṣé wọ́n ti kọ́lé sọ̀rùn àbọ̀ ń ralẹ̀ síbẹ̀. Banana Estate. Lọ́rùn. Bàbá mi dẹ̀ lọ kó padà wá o. Bàbá tèmi náà ti lọ. Ó ti padà wá. Kéde o. Ẹni bá lọ́rùn kó padà. Bàbá eléyìí gbẹnu tán lórí ọ̀rọ̀ ìdájọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà tá a ti ń bá bọ̀. Ẹ wo ẹja yàbàrà ká gbọ́pọ̀ bòmíì lọ. Orílẹ̀‐èdè Nàìjíríà náà la ṣe wà ṣá. Ọlọ́run rè ń bá mi sọ̀rọ̀. Àwọn orílẹ̀‐èdè Biafra àwọn náà wọ́n mú ọjọ́. Ṣé àwọn Ìgbò? Àwọn ọmọ Ìgbò bẹ́ẹ̀ ni bàbá. Wọ́n láwọn ti mọ́jọ́ tí àwọn ń lọ. Bàbá ṣé kí ìran Yorùbá náà mọ́jọ́ pétò ẹ bá jogun kó jogun ni àbí ká kúkú dúró de àkókò Ọlọ́run àti kí ni nǹkan tó kù tó lè ṣẹlẹ̀ lásìkò yìí. Bàbá kí Biafra bá lóun lọ àbíkẹ́ ti pè. Biafra náà. Kí Ìgbò bá pò òun lọ ẹ̀yà kó má lọ. Kó má lọ. Yorùbá ti lọ. Onígọ́ọ̀mù yìí máa la abẹ́rẹ́ amúra o. Abẹ́rẹ́ ìtì kan. Onígọ́ọ̀mù yìí sì máa lè. Yóò gbìyànjú o. Wọ́n máa gbìyànjú kó ṣe é lẹ̀kẹ́. Kò ṣe é lẹ̀ o. Abẹ́rẹ́ ìbọ́sókun kẹ́ pé kán máa wá bí sáńbà wà lọ. Yorùbá ti lọ. Èso gbóyàn máa dá. Yorùbá ti lọ. Ọlọ́run rè tẹnu mi sọ. Ọ̀rọ̀ yẹn bá gbọ́ lọ́rùn àkó arápá ara ìrọ̀rùn. Yorùbá ti lọ. Èso gbóyàn máa dá sí. Mú ọ̀tẹ̀ kan ti dìde. Ọ̀yẹn náà ń jára ìrànyàn. Àwọn èèyàn bá gbórí sókè wá fọ́ gbogbo ẹ̀ lójú. Pátápátá. Yorùbá ti lọ. Ẹ̀sùn abẹ́rẹ́ ìbá ti kan wà. Ẹ ṣe é jó. Kò ṣe é lẹ̀. Ọ̀dà bàbá. Arákùnrin kan ń bẹ tí wọ́n ń pè ní Owóyẹlé Sowore. Ó darapọ̀ mọ́ Yorùbá ọmọ Yorùbá náà ni. Ní kété tó sọ̀rọ̀ Yorùbá nation ìjọba Nàìjíríà ní òun wà. Kí lẹ rí sí ọ̀rọ̀ yìí? Owóyẹlé Sowore tí gbogbo èèyàn mọ̀ pé. Òkété Ọmọyẹlé Sowore ti gbàgbé ìbò sí. Iṣẹ́ òde gbá látẹ̀ kó káwọ́ lérí. Ẹnìkan jẹ́ dòdò ń dá wà náà. Èèyàn kì í jẹ́ dòdò ń dá wà. Olóòtú jẹ́ ẹni máa ń jẹ́ dòdò ń dá wà. Pẹ̀lú dòdò àjọ wà yìí sí ìdánú méjì yìí sí wọ̀fẹ́. Àti dòdò ń dá wà àti dòdò àjọ wà. Èyí àjọ wà lọ́dà dòdò ń dá wà ọ̀dà. Mo gbìyànjú kí n bá sọ̀rọ̀ tí mo mẹ́rẹ̀ ni máa rán sí.
ìyẹn Sowore ayọyọ ń tà yóò lè jẹ o mo mẹ́rẹ̀ ní bá sọ̀rọ̀ Ọbásanjọ́ ìyẹn òṣèmọlúàbí eléyìí àti ṣé kéèyàn owó èèyàn ọba tí ìtẹ kú dà tí ó bẹ̀bí kú pa ìpa bàbá òun náà. irọ́ o kò gbọ́dọ̀ béèrè. ọ̀dẹ́. torí bí bẹ́ẹ̀ kọ́ ikú yẹn náà ni wọ́n fi pa òun náà láàrín. ó yẹ kó ti ṣe látàárọ̀ ọjọ́ ń lo ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe kó di wàhálà yìí. kó bá yẹ pé ṣó dìde nígbà yẹ kó dìde kóhun Yorùbá nation àrè báyìí sí ìbàṣe ní ìtò báyìí sí ìbàṣe ní ìtò àkókò Ọlọ́run máa dá Yorùbá lídè ló máa dá lídè ìyó ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọlé yìí mẹ́pẹ̀ kó má wọlé o wọn olú àwọn Ọlọ́run máa ń ṣe ó ti yanjú rẹ̀. ọ̀rọ̀ lẹ́ ń gbọ́. kó má bàa ṣe é ṣe ránṣẹ́ ti Kánú mọ́lé kó má bàa ṣe é ṣe ó ránṣẹ́ mú Ìgbòho Olódùmarè kán lé sẹ́yìn odi ọ̀rí sẹ́ni Ọlọ́run dá ṣe é farawé náà kò ṣe é farawé. ṣe é farawé wàá joyè ó sànṣẹ́ ń tọ́ Ọlọ́run pé kó oyè rẹ̀ wà. ẹ sọ fáwọn tó ń bá gan Sunday Ìgbòho ẹni kan lọ gbéjẹ́ fórí. kí wọ́n lọ gbéjẹ́ fórí. nǹkan má bọ́ kí wọ́n má bàa tẹ ìwọ̀ gbin wọn lẹ́rùn. kí wọ́n má bàa kábàámọ̀. àdé kan má fi kábàámọ̀ bọ́nù. ń dọ́lú àwọn mi rè mò ń sọ o. èmi bàbá má sọkún mọ́ ẹ̀ẹ́dẹ̀ ní sọkún. àmín o àmín. wọn náà máa fẹkún lẹ́sẹ̀. wọn náà máa fẹkún lẹ́sẹ̀. àrè ẹni bá ti pè ṣoṣo máa rí ṣoṣo máa fẹkún lẹ́sẹ̀. káwọn ìjọba Nàìjíríà wọn yé fẹkún lẹ́sẹ̀. ẹ̀rọ ti fèsù ní dodo. wọn arán Bọ́lá Tinubu wá ṣe kọ́lọ́hún sọ pé òun rán wá ṣe. òun kọ́ ló ń ṣe. òun kọ́ ń ṣe o. òun kọ́ ń ṣe o. kọ́ wọ́n bá rẹ̀ tẹ́lẹ̀ gbẹ̀yìn kọ́ wọ́n bá yẹ sọ pé Yorùbá tẹ́ o. ẹ mọ̀ pé ẹrú kan rè ń kó bá. ìgbà ẹrú o. èèyàn kan rè wá lílo afọ́jú kan ní pé òun rè fọ́jú nílùú kan pè nílùú afọ́jú o. kí Bọ́lá Tinubu rò dáadáa. àtàwọn yìí kì í láyà. orin yẹn ń kọ ohun tó lọ sọ pé wọ́n ń kọ ohun àmẹ́rin ìjọba ẹ̀wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀. orin yẹn ń kọ orin àwọn ìpòrò yìí Bọ́lá Tinubu farati kò fẹ̀yìntì. orin yẹn ń kọ ohun rẹ̀ o. tí ò sì ṣiṣẹ́. kò lè ṣiṣẹ́ o ìbọn máa ṣiṣẹ́ sí kò ní í dá o. ìbọn máa ṣiṣẹ́ sí kò ní í dá o. mò ń pariwo mò ń ṣiṣẹ́ àwọn rán mi o. Tinubu ààrẹ Nàìjíríà Nàìjíríà ti tán o. Nàìjíríà ti tán. bára Ọlọ́run wí mí o. mẹ́rin sọ̀rọ̀ kí n kó jẹ mí wá èmi Ọlọ́run pé kí n wá búyan o. Ọlọ́run pé kí n wá lálé èèyàn o. mò ń lú arán mi rè mò ń sọ o. bàbá mo ń gbọ́ ká fi eléyìí káàdì ẹ̀ nílẹ̀ láìpẹ́ yìí nínú àwọn ètò yín tó ti ṣáájú ti sọ̀rọ̀ nípa àwọn ètò yín kan tẹ́ ní ọ̀nà gẹ́gẹ́ bí 47 years nínú iṣẹ́ ìránṣẹ́ tẹ́ fẹ́ ṣe anniversary ẹ túbọ̀ tún sọ fún àwọn. ìjọ mẹ́jọ wa. Sunday àkọ́kọ́ ní oṣù kẹsàn-án. Sunday àkọ́kọ́ rí mo ti bẹ̀rẹ̀ ládọọdún yìí mo bẹ̀rẹ̀. mẹ́ẹ̀dẹ̀ ṣe pé mo kàn dìde lójijì o. mo lọ́gàá mo ní bàbá o. mo ní bàbá o. mo ní ìyá o. ẹ ṣe pé mo fò fẹ̀rẹ̀ jáwé ọdún o. báwa Sunday yìí ń bọ̀ rọ̀ǹdì 1. ní Monday ọ̀la ìsọjí máa bẹ̀rẹ̀ láago 6
ṣaago 8 wákàtí méjì tó pẹ̀lú Ọlọ́run. bẹ́ẹ̀ni. kó wá di ọjọ́ Ṣẹ́gun ìsọjí wà nírọ̀lẹ́ 5:30 to 6 to 8 tó bá Wednesday láti fẹ́ lọ tẹ́lẹ̀ lọ pé àwọn ṣùgbọ́n Olúwa ní kí n lọ bá wọn pàdé lórí òkè gbogbo ẹ̀yin bá wà l'Abẹ́òkúta níjọ́ Wednesday ẹ bá mi pàdé lórí òkè Ìṣàbọ̀ lẹ́gbẹ̀ẹ́ high court ẹ̀pẹ́ ń lọ lókè Agbára Má Sunkún mọ́ ẹ jẹ́ ká yọ gbàdúrà wákàtí níbẹ̀ ká bẹ̀ Ọlọ́run tọ́rọ̀ bá dojúrú orí òkè àwọn wòlíì ń lọ ẹ jẹ́ ká pàdé níbẹ̀ lórí òkè Ìṣàbọ̀ lẹ́gbẹ̀ẹ́ high court. bó bá ti bọ́lẹ̀ ní Ìṣàbọ̀ roundabout yẹn pé ó ń lọ orí òkè bó bọ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kóòtù pé ó ń lọ orí òkè wà bá mi níbẹ̀ kẹ́ ẹ ṣe ká lọ àlọ́ sórí òkè o ká gbàdúrà níbẹ̀ ká mọ́ pé kó máa lọ lérè o. ọ̀dà ẹni on the 28 lẹ fẹ́ lọ sí ọ̀dọ̀ àwọn. a ti gbé ṣéǹjì ẹ̀ sí on the 29 láàárọ̀. àárọ̀ 29. láàárọ̀ a lè ń lọ. ǹjọ́ lẹ fẹ́ fún àwọn ní. àwọn òpó àti. aago 2 rárá máa bẹ̀rẹ̀ yẹn. níjọ́ 29 yẹn náà. níjọ́ 29 ojú ṣẹ́ra wà. tó bá di ọjọ́ Friday ní. àpín kíláàsì ojú. kíláàsì ok. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí ń náwó sí mi ẹ ṣé o. ní fọ́jú inú ẹ̀ ní fọ́títà. àmín. ọmọ yín kò ní dá láì lóbi o. àmín. ìkàjú rẹ o. ó sì kùn. àrẹ ìkàjú rẹ. ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ àwọn ìgbóhùn Ọlọ́run kàn dẹ̀ dá sítọ́ Ọlọ́run àdá sọ̀rọ̀ wọn. àmín. ó kó àjọ̀dún mẹ́ǹbó owó èèyàn fàjọ̀dún o. ẹ jẹ́ kádéré pọ̀ lójú àjọ̀dún wọn kú wọ kádéré pọ̀ wọn kú wọ kádéré. tó ọ̀rọ̀ lẹ ti gbọ́ ìyá ẹ̀yin olólùfẹ́ wa bàbá Ìtàròǹbí James bàbá Másunkúnmọ́ tí gbogbo èèyàn túmọ̀ sí IKP. invisible kùkùté prophet. invisible kùkùté prophet. ẹ̀dá ìbámi kùkùté ara rẹ̀ rò mí. bàbá náà lẹ ti gbọ́ ọ̀rọ̀ wọn láti bí ìṣẹ́jú díẹ̀ sẹ́yìn wọ́n ti sọ nípa ọ̀rọ̀ ìdájọ́ ẹ sì mọ̀ pé wòlíì yìí ò ní sọ̀rọ̀ kó sọ kọ́ má rí bẹ́ẹ̀ o. aláwìṣẹ́rọ̀ Ọlọ́run. sí ọwọ́ Ọlọ́run ló dẹ̀kun. àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ ti gbọ́ yìí àtàwọn ìpàdé tí wọ́n fẹ́ ṣe ìyẹn ni àjọ̀dún wọn èyí tí wọ́n ó ṣe fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tẹ́ ẹ máa pè wọ́n sí ẹ pé bàbá mo fẹ́ gbàdúrà ẹ fẹ́ gbàdúrà ni àbí ẹ fẹ́ dá sí iṣẹ́ Ọlọ́run nínú ayé wọn. àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí àwọn yìí ni kí ẹ pè kẹ́ ẹ fi bá bàbá sọ̀rọ̀ ẹ sì tún rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí bákan náà lójú òwòrán yín kẹ́ ẹ kọ́pì ẹ̀ kẹ́ ẹ pè bàbá 080 230 74809 080 230 74809 tàbí 080 340 33804 080 340 33804. tó títí ìgbà míì tá a tún máa pàdé lórí ìkànnì yìí ẹ ní sunkún gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá wa lágbára lọ́wọ́ Ọlọ́run á tún pàdé ó dàbọ̀.